aláìmọ̀kan gómìnà tó lóun ò fẹ́ rí sẹ̀ríà àtàláìmọ̀kan ọba tó ní wọ́n lọ máa pàjókò sẹ̀ríà rẹ̀ ọlọ́wọ́ máa kàn alábùkú ọ. Bàbá Mufti àgbà Sheikh Daud Imran Mọ́lásan ọ̀rọ̀ náà pọ̀, ọ̀rọ̀ ní agbára. Bàbá ìbọ́lu gómìnà àtọ́bá o àti gómìnà o àti ìjòyè kódà àti mùsùlùmí tí ó gbádùn dáadáa tó náà tako sẹ̀ríà. Bàbá ìsọ wọ́n sọ kọ̀bákùngbé ọ̀rọ̀ tí kò gbọ́ tétí ẹ̀ fi di ọ̀rọ̀ kan tí ń pè ní kọ̀bákùngbé àwọn ọ̀rọ̀ àlùfáà ọ̀rọ̀ tó lè yẹlé àlàpà léèyàn lórí. Bàbá ìsọ sí ẹ̀ ọ̀rọ̀ náà ní agbára. Etí mi nìkan kọ́ ní ó gbọ́, ojú mi nìkan kọ́ ní ó sì rí. Ẹ̀yin náà wá nǹkan fìdílé ẹ wá gbọ́ ọ̀rọ̀. Ẹ dákun ẹ̀yin tó bá tako òfin sẹ̀ríà àbí dídá sẹ̀ríà kọ̀tùlẹ̀ tọkàn rẹ ọba gbé mọ́ wu ọ̀rọ̀ yìí yóò lé ó ṣeéṣe pé èèyàn dákú o. Ẹ farabalẹ̀ kẹ́ ẹ wá nǹkan fìdílé kẹ́ ẹ jẹ́ àjọ wò. Gómìnà kó gbé ọdún ọ̀sán yóò tàn fún ọ láìpẹ́ yìí, ṣùgbọ́n àdánwò rẹ kò ní mọ níbi wípé ìgbà rẹ ti tán. Níjọ́ tí ìgbà rẹ bá tán tí wọ́n bá búra fún ẹlòmíì kọ́lẹ̀ pé láorí nígbà tí mo ti sọ́rí ìgbà yẹn lórí ṣíṣe àwọn àdánwò tí mi ò wo orí pépà yóò bẹ̀rẹ̀ sí máa ṣẹlẹ̀ ṣe bó ṣe dá tó ló sì nalẹ̀ tó. Wọ́n máa kọlu ráìtì tàwa níbi tí ń yàn àjẹdé níbi tí àdánwò dé. Ǹjẹ́ sọ fún yín ni wípé ẹ gbọ́dọ̀ gbéyàwó bí wọ́n máa ṣe ní ẹgbẹ́ kí làwọn fẹ́ jọmọ lẹ́yìn àdébí sí. Ẹ gbọ́dọ̀ kọ́ra yín bí wọ́n máa ṣe fún yín, ẹ gbọ́dọ̀ pínkún bí wọ́n máa ṣe wí, ẹ gbọ́dọ̀ wọṣọ bá nàbí ṣe wí, ẹ gbọ́dọ̀ sùn bá nàbí ṣe wí, ẹ gbọ́dọ̀ jẹ bá nàbí ṣe wí. Ohun Ọlọ́run bá pèlé ìwọ̀ ẹ gbọ́dọ̀ pèlé ìwọ̀, ohun Ọlọ́run bá pè lálàálẹ̀ ẹ gbọ́dọ̀ pè lálàálẹ̀. Ìjẹ́ ń pè sẹ̀ríà náà ló fi tọ́lọ́run bá ṣe fún akọ́kátẹ̀lé. Gómìnà kan ó sẹnu wọ́yọ̀wọ́yọ́ ó ní kò sì ti jẹ́ sẹ̀ríà pẹ́sọ́hùn tó bá rí kọ jẹ́. Àbọ̀ bá ló pé ààrẹ lọ́wọ́lọ́wọ́ kò yẹ á rí anybody nínú ẹ̀ tó bá lóhùn kàwé àbọ̀ wà nípò tí ẹni ó bá kàwé àbòké wọn gbé èèyàn dé. Tẹ̀bá rọ́bọ̀wé tó lóhùn ọ̀fẹ́ sẹ̀ríà ẹ mọ̀ wípé tí ó ń bẹ lójú ẹ̀ gangan ni pé kí mùsùlùmí ọmọ sẹ̀lẹ̀ gan. Sẹ̀ríà ìwà nù òfin Nàìjíríà náà bí wọ́n ṣe yọ̀ǹda tẹ̀yìn Kírísítẹ̀ pé tọ́tẹ̀yìn lọ́rùn ní òfin kọ́ máa jẹ́ ti yín, ó yọ̀ǹda àwọn oníṣẹ̀ṣe àbáwọn oníbílẹ̀ kílọ̀kẹ́ tí a pẹ̀lú kọ́sítọ́márì lọ yìí àwọn tó faramọ́ kẹ́ ẹ̀ mọ́ faramọ́ ìtawà faramọ́ nìkan pè ní kí ni o tí ó níbi tí customary court customary law tí ó sọ nípa marriage kọ́ ní Islam ọ̀sọ̀ ẹgbẹ́gbọ́n ni tí ó sọ nípa tọ̀láàkì kọ́ ní sẹ̀ríà ọ̀sọ̀ bí customary àti common law bí wọ́n ṣe pé ogún kọ́ làwọn ṣe pé jẹ́ pè ní sẹ̀ríà o náà ní àwọn òfin tọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ fáwa tá fi ń jẹ́ mùsùlùmí ẹ ń bá ní á má tẹ̀lé tó sọ ni pé ẹ má jẹ́ mùsùlùmí